nínú ká taṣọ you are a fail, ká talẹ̀ you are a fail. tọ́ ẹ̀yin èèyàn wa arábìnrin tí ẹ̀ ń wò lójú àwòrán yín yìí ò jáde tán sí Lizzy Anjorin ni o. Ó fi ara balẹ̀ ó jáde tán sí Lizzy Anjorin. Ó ní lórí ilẹ̀ tó ń tà ó ní failure ni. Ó ní lórí aṣọ tó tún ń tà ó ní failure ni o. Ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ẹ fi ara balẹ̀ kí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí. A ó máa fún yín láǹfààní láti wo fídíò náà báyìí. Ó ti yá. Lánàá tó ṣe ṣó sọ pé o ti ta ilẹ̀ 1000 acre. Do you know the meaning of 1000 acre? O mọ nǹkan tó ń pè ní 1000 acre. 1 acre is 6 plots. 1 acre is 6 plots. 6 plots nínú 1 acre. 1 acre is 6 plots. Ṣé kò yẹ? 6 plots times 1000. Ṣé ti yẹ? Ta ló fẹ́ ra ilẹ̀ yẹn lọ́wọ́? Ṣé ìwọ ní ilẹ̀ yẹn ni? Ìwọ ní ilẹ̀ 6000 acre ni. Ìwọ ní ilẹ̀ 6000 plus ni. Tí wọ́n bá ta ilẹ̀ 1000 acre lánàá tó ṣe sọ, ò ní wá sórí social media kó máa gbó. Ó mọ iye tó jẹ́ ni. Tí wọ́n bá ta ilẹ̀ 1000 acre, I'm very sure pé ó mọ meaning ni. That was the reason why. Ṣé kò yẹ ń sìn? That was the meaning. That was the reason why tó ṣe ń sọ tó ń bagado tó wà lórí fóònù tó ní pé ṣé ó di dandan kó ṣe nínú ṣọ́ọ̀bù ẹ̀ ní ṣàwáwá tá wà nínú containers ó wípé a lè wọ ọbẹ̀ bó ṣe wù wá, a lè ṣí bó ṣe wù wá. Ìwọ náà lọ sí tiẹ̀ bá ṣe ń ṣe tiwa báyìí. Bí Mọ́mì Ọbálá ṣe wà nínú ṣọ́ọ̀bù ẹ̀ lánàá. Pé Mọ́mì Ọbálá wà nínú ṣọ́ọ̀bù ẹ̀ lánàá ló ń ṣe ṣó. Àwa náà wà nínú ṣọ́ọ̀bù wa lélẹ̀ ọ́fíìsì wa. A wà nínú ọ́fíìsì wa báyìí náà tá à ń ṣe ṣe. Ìwọ náà lọ ṣe ṣó nínú ọ́fíìsì tiẹ̀. Wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀. Dọ́kàsì ò dáa. Dọ́kàsì ló padà gba ọ́fíìsì yẹn. Ìgbà tí mò ń sọ fún ẹ nígbà yẹn, nígbà tí Dọ́kàsì gbé ẹjọ́ yẹn wá sí Nàìjíríà, ó ní pé ó sanwó school fees ọmọ mi àdẹ̀rí evidence. Ó ní pé ó máa ń sọ náírà di pounds fún èmi. Owó lọ́ọ̀yà ló san. Ó sanwó, ó lè sanwó school fees àwọn ọmọ mi. Ìwọ tó ti rán ọmọ lọ sí school ló fẹ́ sanwó school fees àwọn ọmọ mi. Ìwọ tó yẹ pé Àríkẹ́ wà lọ́dún ẹ kò lọ sí school. Bọ́ǹtù owó l'Àríkẹ́ lọ́dún ẹ kò lọ sí school, ìwọ ló fẹ́ sanwó school. Ìwọ táyé tiẹ̀ ò tí ì germinate gangan ló fẹ́ sanwó school. Kó sì lọ kó sì orí nǹkan bí sọ. Ó ti sọ yẹn tipẹ́tipẹ́ láti many years ago ló ti sọ. Àti ìwé ó ti tọ́, ó ti yẹ ń sìn àrò òdòdó. A sọ fún ẹ pé kó fún wa evidence ni. Bó ṣe fake transfer náà nìyẹn ní Ìdúmọ̀tà tó wálé tó sọ pé ó ṣe fake transfer. At the end of the day, ìgbà táwọn ọlọ́pàá máa sọ wọ́n ní pé fake transfer ló sọ. Ó ti yẹ ń sìn. At the end of the day, gbogbo ayé mọ̀ pé ó ṣe fake transfer because ó lè mú evidence jáde kó sanwó fáwọn people yìí. Ṣé o mọ̀ pé Dọ́kàsì demand fún ilé ẹ àti ṣọ́ọ̀bù shopping mall yẹn? Ṣé ti yẹ ń sìn? So mo feel pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ó ní pé kàkà kéku má jẹ sèse a máa fi ṣàwàdà nù. Dọ́kàsì ṣì wà nínú UK bá mi ò bí ó máa ti kú ni. Because ó yẹ kó ti fi Dọ́kàsì ṣàwàdà nù. Mo bí àbúrò Dọ́kàsì máa ti kú. Ó dẹ̀ ti sọ pé kò ní bọ́ nínú ẹ̀wọ̀n àfi tó bá lọ sẹ́wọ̀n. Ṣebí ẹni tó bá wà láyé ló máa gbowó lọ́wọ́ ẹ̀. Ó yẹ kó ti kú náà. Kò yẹ kó wà láyé báyìí. Ó dẹ̀ ti wá ti ṣọ́ọ̀bù ẹ̀ yẹn kò yọ ayé ni ìyẹn ni kò yé ni báyìí o. Pé Dọ́kàsì ò kú. Wọ́n ti wá ti ṣọ́ọ̀bù ẹ̀ kí ló wá ń ṣẹlẹ̀? Dọ́kàsì ṣé wọ́n ló gba ṣọ́ọ̀bù ẹ̀ ní? Kí ló wá ń ṣẹlẹ̀? Dọ́kàsì ò kú because Dọ́kàsì ló gbé ẹ lọ sí court tí ẹjọ́ yẹn dẹ̀ ṣe wà ní court tó ń sọ fún ẹ pé kó sanwó tó lọ gbé gbogbo orúkọ ṣọ́ọ̀bù ẹ kúrò lórúkọ ẹ tó gbé sí orúkọ Láti àti Àríkẹ́. Ó ti yẹn sì o ò ní àkáǹtì mọ́ ní Nàìjíríà yẹn so that wọ́n lè trace ẹ níbi tó lówó sí. Ó gbé gbogbo àkáǹtì ẹ gbogbo owó ẹ ó gbé sí orí Àríkẹ́ àti Làwà. Ó ti yẹ no orí Àríkẹ́ ni ẹ máa sanwó sí. Ó ti yẹ ń sìn. Orí Àríkẹ́ ni ẹ máa rí pé Àríkẹ́ account ló máa send sí yín. Ṣé kò yẹ yín sìn? So ìgbà tí ẹ wà ní court nígbà yẹn wọ́n wá gbogbo wọn rí pé kò sówó kankan, wọn ò rí bí kankan tó ti rí pé olówó lọ́wọ́. Ìtorí ẹ̀ ó dẹ̀ pé Dọ́kàsì fẹ́ win ní case yẹn. Dọ́kàsì kò rí court case yẹn. Ó dẹ̀ pé Dọ́kàsì win ní case yẹn nígbà yẹn. Ó ti yẹ ń sìn. Ó appeal ẹ̀. Ó gbé lọ sí another court. Ó appeal case yẹn. Ó gbé lọ sí another court. Ó ti yẹ kàkà kó kówó yẹn fún Dọ́kàsì ó ní ó máa fowó yẹn ṣẹjọ́ tán ni. Ṣé kò yẹ ń sìn? Ṣé Dọ́kàsì ló wá gba ilé yẹn? Because me understand. Because ṣé Dọ́kàsì ló gba ilé yẹn ni àbí àǹtí Faith tó wà ní Amẹ́ríkà tí ọkọ ẹ̀ gba ilẹ̀ tipátipá lọ́wọ́ ẹ̀
ṣóun ló gbà ní abẹ́ni tí Esabod máa ń sọ yìí pé ó ní mọ́ yẹn gangan ló dé láti wá gba mọ́ yẹn lọ́wọ́ ẹ̀ ṣé tòótọ́ ìwọ̀kọ́ ló ní because o gbé foundation ẹ̀ síta kò sẹ́ni tó mọ̀gbà tó ń kọ́ o kàn bọ́ síta o kàn sọ pé o ti kọ́ mọ́ ni ẹ̀ ní àrí foundation gbà tẹ́ ń kọ́ àrí foundation ẹ̀ àrí foundation kankan pé foundation tẹ́ ṣe kọ́ lélẹ̀ àrí bí wúyì tó ń ṣe yẹn àrí foundation ẹ̀ o kàn sọ pé o kọ́ shopping mall láàrin 3 months ṣé tòótọ́ ìwọ kọ́ ló ní bí Esabod ṣe máa ń sọ ṣé dọ̀kásì ló gbà lọ́wọ́ ẹ bí dọ̀ká ṣe fáìlì fún ilé àti mọ́ ẹ ṣé òun ló gbà lọ́wọ́ ẹ at the end of the day look at you ó mọ̀ pé ó rí àwọn innocent àgàgà wa tábẹ́ ṣiṣẹ́ tó mú orúkọ wa tọmọtọmọ lọ sílé babaláwo kiri ó máa jẹyà kó ní Ọlọ́run wàá jẹyà kó ní nǹkan méjì tá a máa sọ fún ẹ Lizzy pé ó máa jẹyà kó